Òkodoro Yorùbá tẹlifíṣàn. ọ̀rọ̀ tí ìrẹsì dá mi ò lè gbàgbé o. Ìyá àti ọmọ mi mẹ́rin kú lọ́jọ́ kan ṣoṣo lẹ́yìn tí wọ́n jẹ ìrẹsì tán mà ṣe o. Ìbànújẹ́ dorí àgbàkodò. Bàbá àgbà kan ti ṣàlàyé bí ó ti pàdánù ọmọ rẹ̀ mẹ́rin àti ìyàwó lọ́jọ́ kan ṣoṣo. Lọ́jọ́ kẹta oṣù karùn-ún ọdún yìí ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní 7th Mile Nwekwele Ogidi ní ìjọba ìbílẹ̀ àríwá Idemili nípínlẹ̀ Anambra. Ọkùnrin náà Arinze Robinson Ahalu ṣàlàyé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú ìkànnì BBC pé ìrẹsì làwọn ọmọ òun àti ìyàwó jẹ lọ́jọ́ náà tí wọ́n sì gba ibẹ̀ kú. Ọ̀gbẹ́ni Ahalu ní màmá àwọn ọmọ náà ló ṣe ìrẹsì ọ̀hún tí wọ́n jẹ lálẹ́ ọjọ́ náà kí oníkálukú wọn ó tó lọ sùn. Àmọ́ ó ní kò pẹ́ tí wọ́n jẹun tán ní inú bẹ̀rẹ̀ sí run ọ̀kan nínú àwọn ọmọ náà tí ó sì ń bì. Lójú ọ̀nà wọn sí ilé ìwòsàn ni ọmọ náà ti jẹ Ọlọ́run nípè. Lẹ́yìn náà làwọn ọmọ yòókù àti màmá wọn náà bẹ̀rẹ̀ sí ní bì táwọn náà sì ń jòrò ìkú. Báyìí làwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tí wọ́n gbé wọn lọ sọ pé kí wọ́n máa gbé àwọn èèyàn náà lọ sí ilé ìwòsàn míì torí wọn ò mọ nǹkan tí wọ́n lè ṣe mọ́. Kò pẹ́ sí ìgbà náà lẹ̀mí bọ́ lẹ́nu àwọn tó kù kí wọ́n ó tó dé ilé ìwòsàn míì tí wọ́n ní káwọn ò gbé wọn lọ. Gẹ́gẹ́ bí bàbá náà ṣe wí, ó ní eléyìí tó dàgbà jùlọ nínú àwọn ọmọ òun ní ọmọ ọdún 17, ọmọ ọdún 15 ní èyí tó tẹ̀lé, nígbà tí ẹlẹ́ẹ̀kẹta jẹ́ ọmọ ọdún 13, ọmọ ọdún 11 ní ẹlẹ́ẹ̀kẹrin, nígbà tí àbígbẹ̀yìn jẹ́ ọmọ ọdún 9. Ọkùnrin náà wá ń bẹ ìjọba wípé kí wọ́n kọ́ ilé tí òun lè máa gbé fún òun torí òun kò nílé lórí mọ́. Kate Valentine Nwavo tó jẹ́ àbúrò ọkùnrin náà sọ pé ìbànújẹ́ ńlá ni ikú àwọn ọmọ náà àti ìyá wọn jẹ́ fún gbogbo ẹbí àwọn. Ọ̀gbẹ́ni Ahalu tún rọ ìjọba láti ṣe ìrànwọ́ fún òun lórí ọmọ kan ṣoṣo tó kù èyí tó ń ṣe ìdánwò WAEC lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra sọ pé àwọn ti gbé ilé tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ti pa lágbègbè Ogidi níjọba ìbílẹ̀ àríwá Idemili nípínlẹ̀ Anambra. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé àwọn ọmọ ìyá kan náà 4 ló kú níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Tojuku Ikenga ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn BBC. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ọlọ́pàá ló kó òkú àwọn ọmọ náà lọ sí ilé ìgbókùpamọ́sí. Ọ̀gbẹ́ni Ikenga sọ pé ìyá àwọn ọmọ náà tóun pẹ̀lú jẹ nínú ìrẹsì ọ̀hún sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ọgbà ilé ìwòsàn. Agbẹnusọ ọlọ́pàá ní iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àti pé àyẹ̀wò ń lọ lọ́wọ́ lórí ìrẹsì tí ẹbí náà ṣe jẹ tí wọ́n fi dèrò ọ̀run. Ó wá fi dá aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò láti mọ ohun tó ṣokùnfà ikú àwọn ọmọ náà gan-an ní pàtó. Máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo, ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.